adúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè ọlọ́jọ́ òní ọba àjíkẹ́ ọba àjíyìn ọba tó dáwọ́ ògo ni fún olódùmarè o wípé ó mú wà láyé àti láàyè lọ́jọ́ òní láti lè ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olólùfẹ́ wa bàbá wa ọba Olorin lẹ́kìtì Fẹ́mi Ariyo ògo ni fún olódùmarè o ẹ̀yin tèmi káàsán káàárọ̀ káalẹ́ níbi tẹ́ wà lẹ́ni o gẹ́gẹ́ bí àkókò ibi tẹ́ ẹ bá wà èní á dára fún gbogbo wa o nínú gbé sọnù bí ò ṣe ibi ọmọ ìyẹn okun ìyẹn ọ̀rá bẹ́ẹ̀ la ìkíni lẹ́kìtì o orúkọ tèmi ò yípadà o fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété òun lórúkọ tèmi o èmi lè jìrẹ́ òrìlà kí ọba ọmọ tá a ṣe bí èmi lè jìrẹ́ àmúra ìgbéraga kó àṣẹ Olódùmarè ni torí mo yà sílé alákísà mo sọ alákísà mo sọ dolúgba aṣọ èmi lọ máa jó lagun òye ọmọ arìn gbọràn mọ ìyà sílé ọnìkọ̀kọ̀ àfúlé àbárẹ̀ mi la mo yà bàrá sílé olówó orí mi o ọmọ aláwẹ̀ kó torí ìwẹ̀ kọ́ máa kúrọ̀ sọ́jà kó wí kaná jànájà kan bomi alura ọmọ olóró àbẹ̀jẹ́ ọmọ ilé ìkúlẹ̀ àdéhùrẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò mí ní ojú amóhùnmáwòrán yìí pẹ̀lú àwọn ènìyàn pàtàkì àwọn ènìyàn wa tí wọ́n bá wa ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wa Fẹ́mi Ariyo àwọn lè ń wò lójú amóhùnmáwòrán yìí o bàbá wa Fẹ́mi Ariyo tó papòdà ní oṣù bíi mélòó kan sẹ́yìn a ti gbé wọn relé o a ti sin wọn o a ti ṣe òkú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sin ọmọlúwàbí o ní ọjọ́ ayẹyẹ òkú bàbá ayé gbọ́ ọ̀run mọ́ o gbogbo àwọn ènìyàn ló wá láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọ́n wá láti ìlú òyìnbó wọ́n wá láti òkè ọya bẹ́ẹ̀ náà ni kò sí ibi tí wọ́n ti wá láti orílẹ̀-èdè Nàìjíríà sí ibi ìsìnkú bàbá èrò pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ bàbá àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe ní ìgbà tí wọ́n wà láyé wọn ò gbẹ̀yìn o àwọn náà wá wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn gẹ́gẹ́ bí ẹ ṣe wo àwòrán wọn níbí báyìí wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá wa Fẹ́mi Ariyo nítorí pé ọba Olorin Fẹ́mi Ariyo bàbá wa kò fi ìgbà kan fi ẹgbẹ́ ṣeré o ó wà nínú ẹgbẹ́ torí wọ́n máa ń fi yé wa wípé ẹni tí ò bá ti ní ẹgbẹ́ láyé kò lè ní lọ́run wọ́n dẹ̀ ń fi ẹgbẹ́ wọn yangàn ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń kọrin nítorí bàbá wa wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ìlú mọ̀ọ́ká ni wọ́n olórin gbajúmọ̀ olórin lẹ́kìtì ni tó jẹ́ wípé ní ibi tí wọ́n kọ orin ọgbọ́n àti orin ìmọ̀ àti orin òye dé wọ́n tún fi wọ́n jẹ ọba gbogbo àwọn olórin ní Èkìtì wọ́n máa ń kọ orin tó mọ́gbọ́n wá kò sí orin bàbá wa Fẹ́mi Ariyo nígbà tí wọ́n wà láyé tí ò ní ọgbọ́n àti òye nínú tí ò sí ẹni tí ò ní rí ọgbọ́n kọ́ nínú rẹ̀ kò dẹ̀ sí bọ́n ṣe máa kọ́ ẹni tí ò kì í ṣe ọmọ Èkìtì ó máa gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ bàbá tó o bá dọ̀run kò ṣọ̀run rẹ o bàbá kó mọ̀ jọ̀kún kó mọ̀ jẹ kò ló ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run kó bá wọn jẹ o rí lẹ́yìn tí àwọn ẹgbẹ́ wọn ti ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn àwọn Èkìtì state àwọn ìpínlẹ̀ Èkìtì wọn ò mà gbẹ̀yìn o ìpínlẹ̀ Èkìtì náà wọ́n tún kóra wọn jọ wọ́n tún ṣe ayẹyẹ ìkẹyìn tó lárinrin fún bàbá wa Fẹ́mi Ariyo tó jẹ́ wípé nínú ayẹyẹ yìí ó pọ̀ rẹpẹtẹ èrò pọ̀ rẹpẹtẹ kọmíṣánná wa ní Èkìtì ó wà níbẹ̀ o gbogbo àwọn kánsẹ́lọ̀ àwọn gbogbo wọn lẹ́kìtì àwọn mínísítà gbogbo wọn ló wà ń bẹ̀ o bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn eléré ẹgbẹ́ ìbílẹ̀ gbogbo Èkìtì pátápátá gbogbo wọn ló wà ń bẹ̀ o gbogbo àwọn ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Èkìtì gbogbo wọn ló wà ń bẹ̀ o pátápátá tí wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá wa ọba Olorin Fẹ́mi Ariyo gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò wọ́n nínú amóhùnmáwòrán yìí bẹ́ẹ̀ náà ni àwọn eléré ìbílẹ̀ wọn ò gbẹ̀yìn nínú ibẹ̀ wọ́n feré wọ́n fi dá gbogbo àwọn ènìyàn lára yá láti fi ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá wa Fẹ́mi Ariyo òkú wọn dùn ó lárinrin gbogbo ìlú lómì tìtìtìtì ní ọjọ́ yẹn ó mà dára kí ènìyàn máa ṣe rere o ó dẹ̀ dára kí ènìyàn jẹ́ ọmọlúwàbí kó máa ṣe dáradára nítorí bàbá wa ó kó ọmọdé mọ́ra ó kó àgbà mọ́ra kò sí ẹni tó bá ọ̀rọ̀ dé ọ̀dọ̀ rẹ̀ bó tiẹ̀ fẹ́ gbé eré fún bàbá wa bí ò ní oye owó tí bàbá wa fẹ́ gbà ó máa sọ fún ẹ pé lọ mú oye tó bá ti wá oye tó bá ti ní kó mú wá òun á wá ṣeré fún ẹ wọ́n á dẹ̀ tún ṣeré yẹn inú onítọ̀hún ó máa dùn dáradára wọ́n ṣe dáradára wọ́n pọ́n ọmọdélé wọ́n pọ́n àgbàlé kó o sùn re o bàbá ẹ̀yin tó o fi sílẹ̀ kò ní bàjẹ́ o àwọn ọmọ tó o fi sílẹ̀ kò ní bàjẹ́ o ẹ̀yin tèmi máa fi díẹ̀ hàn yín nínú àwọn ayẹyẹ tí àwọn Èkìtì ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ṣe fún bàbá wa ò máa fi díẹ̀ kékeré hàn yín torí ó pọ̀ rẹpẹtẹ torí tí bá ní kí n máa gbé gbogbo rẹ̀ síta ó máa gba dátà yín tán kẹ́dẹ̀ bá mi lọ sí comment section lẹ́yìn eléyìí o kẹ́ bá mi
fọwọ́ yín tí ẹ̀ ní fi gbọ́mọ sí yẹn, tí ẹ̀ ní fi kan ìsàlẹ̀ àpò yẹn, kẹ́ ẹ bá mi rọra fi kọ àsọyé kékeré, ọ̀rọ̀ ìkẹyìn fún bàbá wa Fẹ́mi Àríyọ̀. A ní fi rú eléyìí gbà fúnra wa o. Gbogbo wa la máa gbẹ̀yìn arúgbó wa o, ọmọ á sin gbogbo wa o. Báyìí ẹ̀yin tèmi, ẹ má gbàgbé o, ẹ jẹ́ ká pàdé ní comment section. Mo dẹ̀ fi àsìkò yìí sọ fún ẹ̀yin olólùfẹ́ mi ní Facebook, ẹ jọ̀wọ́ ẹ bá mi follow wa ní Facebook Ètò Late Ekiti page 2 ni o, nítorí page ti àkọ́kọ́ wọ́n ti bá wa gbé o, wọ́n ti gbé lọ àmọ́bi tó wà títí di ìsìn. Tẹ́ ẹ bá ti ṣe alábàápàdé rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi fi ẹ̀sùn kan fídíò yẹn, ìyẹn Ètò Late Ekiti ti tẹ́lẹ̀ yẹn, Ètò Late Ekiti àti Yorùbá page 2 ní eléyìí o. Ẹ jọ̀wọ́ kẹ́ follow wa níbẹ̀ o. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ o. Ìyẹn okun o, ìyẹn ọ̀rá ọmọdé ti dì sí o. Adé ajẹkanra o. Ẹ bá wa wo díẹ̀ nínú eré ìdárayá o. Àbọ̀dé ìtọ́jà ẹ̀rẹ̀múrìn àríra, ayé gbé síbi rè o, mọ́ lọ sí Èkìtì o.